Pastor Kasala. Yes. Níbo? Ẹ jọ̀ọ́ ẹ gbàdúrà fún mi. Mo ń lójú ogun. Ẹ fẹ́ jagun. Bẹ́ẹ̀ ni mo ń lọ sójú ogun ni. Irú ogun wo lẹ fẹ́ lọ jà? Pastor Kasala. Bẹ́ẹ̀ ṣe ń wo mi, mo máa ń jagun gbalẹ̀ ni. Ajagun gbalẹ̀ lẹ́yìn. Mo ń jagun gbalẹ̀ ni. Ẹ jọ̀ọ́ ẹ má bínú pastor. Ẹ jẹ́ a máa para wa. Hello. Afàpọ̀sí. Ok. Ó mọ̀ kó tó ṣẹlẹ̀, ṣé wà tí mọ́ṣúárì ṣe ti kó àwọn ọ̀bọ̀n yẹn? Àtàwọn àdá yẹn. Ẹ má gbàgbé àwọn oúnjẹ yẹn o. Ẹ dẹ̀ mú kíní àdó kékeré yẹn dání tó wà níbi òkè yẹn. Ẹ mú yẹn náà dání, màá bá yín bẹ́ẹ̀ sìn. Bàbá yín. Pastor Kasala, ẹ má bínú. Àtàjọ ṣiṣẹ́ ló pè mí. Bínú kẹ̀. Tẹ́ ẹ bá wá jagun gbalẹ̀, èló lẹ máa ń rí. Ó dípẹ́ndì. Níbo? Tá a bá ti pààyàn, tá a ṣàyàn pa, jẹ́jẹ́ ò flow, tá a kọyán lò ẹlẹ́sẹ̀, tá a fọyán lórí, mo máa gba 4-5. Tẹ́ ẹ bá wá pa 4-5, èló lẹ máa fún mi tí n bá gbàdúrà fún yín. Ó dípẹ́ndì lórí bí n bá tún ṣe náwó yẹn o. 4-5 yẹn, màá fi 2 bay, màá fi gbólóṣó, màá fi 2 bay tó kù, màá fi fa kòló, 500 tó kù, àgbọ̀kadà 200, ṣẹ́rí 300 tó kù. Àdé tún fẹ́ fi nǹkan sápò, o lè mọ̀ ọ́n náírà kí n fẹ́ yín 200 kẹ́kọ̀ọ́ bá mi lò bẹ́ẹ̀. Tẹ́ ẹ bá lọ ẹ̀ ní dé, tẹ́ ẹ bá lọ re ẹ̀ ní bọ̀ re. Àdúrà mo ní kẹ́ ṣe fún mi ẹ̀dẹ̀ lọ ṣe pé ẹ̀rọ aṣẹ́ ìwọ̀n àìmí ni. Alẹ́ ní dẹ́sẹ́. Pastor Kasala jẹ́ ń dé ẹ̀ fi pé lẹ́kẹ̀ ṣàdúrà. Ẹ̀ ní dẹ́sẹ́. Màá dẹ́sẹ̀. Ọ̀gá olójúdu Las Vegas ẹ̀ ní dé, bẹ́ẹ̀ bá lọ re ẹ̀ ní bọ̀ re. Ẹ̀ ní dé mo sọ yẹn. Àní máa dé. Ẹ̀yin kò lè fẹ́ bọ̀ ni. Bàbá tó bí ẹ̀gàn ò ní bọ̀. Ẹ̀ ní bọ̀. Àwọn tó tóbi nílé yín ni ò ní bọ̀. Kí ló ṣẹlẹ̀? Gbogbo ogun ká ló nídìí àdúrà. Ẹ mọ̀ tẹ́ ẹ ṣe fún mi. Ẹ wàá lọ sí police station báyẹn lọ ìfọ́ọ̀mù àwọn ọlọ́pàá níbẹ̀ ẹ kọ statement wípé ẹ ti pààyàn gan. Ẹ dẹ̀ tún lọ sójú ogun míì pé ẹ fẹ́ lọ pààyàn pé ẹ wá fẹ́ kán sì yín lọ. Ó dẹ̀ dá mi lójú gbangba pógùn ìdílé máa tẹ̀lé yín débẹ̀ lọ́jọ́ yẹn ẹ̀dẹ̀ ní dédé lọ́jọ́ yẹn. Ṣùgbọ́n mo fẹ́ rán yín létí pé àwọn ọlọ́pàá máa sì yín débẹ̀ wọ́n dẹ̀ máa kó àmà tàǹkì gan tẹ̀lé yín lọ sójú ogun yẹn. Ẹ wàá mọ rírì iṣẹ́ Ọlọ́run pé gbogbo ogun ká ló nídìí àdúrà. Pastor Kasala yẹn fi yẹn lé àdúrà yín gangan ló ṣe kókó. Ẹ tún fẹ́ lọ ẹ fẹ́ lọ ó dà. Ẹ jẹ́ kí kúkú pe dípò òun gbà yẹn fúnra mi. Bóyá kó wá bá yín bí ń gbà yẹn. Pastor Kasala. Ẹ ló DPO. Ẹ má máa ṣe báyìí. Olóògbúkú. Ẹ má máa ṣe báyìí o. Pastor Kasala. Olórí jẹ́ ń sá lọ. Kò ní soríire. Ó lòṣì ẹ̀ ní dé. Sori kó lórí burúkú ọmọ ni.